ni mo bẹ̀ yín torí Ọlọ́run. Tí mi ò bá wọ aṣọ yìí fún yín lórí social media, ẹ ní pọ́n mi lé. No, it's not easy. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Èmi ni mo mọ̀ nǹkan tó jù mí rí. Aṣọ tẹ́rí lọ́rùn mi, èèyàn kan kì í wọ̀. No. Wọn kì í fúnyàn ní night club o. ẹ̀yin èèyàn wa ẹ wo bí arábìnrin yìí bí ó ṣe mímìkì arábìnrin tí a mọ̀ sí LIZZY ANJORIN nínú fídíò níbẹ̀rẹ̀ fídíò yìí ṣùgbọ́n arábìnrin yìí ó tún padà gbé LIZZY ANJORIN ṣépè ní lórí wípé ó ní ó lọ fẹ́ẹ̀kì dọ́kítọ́rẹ́tì tí ó ní òun gbà ó ní ó fẹ́ẹ̀kì rẹ̀ ní o ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká listen sí èyí tó kù. No. Wọn ò dẹ̀ kí ń fúnyàn níbi téèyàn ti lọ bà ayé aláyé jẹ́. Wọn ò kí ń fúnyàn níbi ká máa gba patí kan dé patí kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ní dókítà yẹn, God bless you. God bless you. God bless you. Iṣẹ́ yín kò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. Kò easy téèyàn bá ṣe nǹkan ẹ jẹ́ ká máa mú orí ara wa wú. If only you know what it takes láti di doctor. But because I love you all, ó ní mo ṣe fi aṣọ ẹ̀ wá hàn yín. Ẹ mọ̀ pé nọ́ọ̀mì wọn ò kí ń jẹ́ ká mú délé. Mo ní láti bẹ̀bẹ̀ ni pé I will return it. Guys, congratulate me. Àwọn kan nínú yín ò níṣẹ́ o. Ẹ ń wádìí mi kiri, ẹ ṣàfẹ́ mọ institution tí mo tán ti award mi ní doctorate degree tí mo gbà. Ṣé bẹ́ẹ̀ mi ni mo láyé mi? Èmi ni mo di doctor. Èmi ni mo dẹ̀ decide pé mi ò ní jẹ́ kẹ́ mọ institution. Ẹ jọ̀ọ́ báwo nìyẹn ṣe kàn yín? Thank you. God bless.